sọ fún wọn pé òun ní àrùn ọpọlọ fún odidi ọdún 6 jù bẹ́ẹ̀ lọ láì mọ̀ wípé irọ́ ló ń pa, ó ń fi nǹkan sínú oúnjẹ tó ń gbé fún òun ni. Arábìnrin kan tó kígbe gbàjarè síta pé òun fẹ́ sọ ìtàn ìgbésí ayé òun fún mi. Ó ní kí n bóun gbé síta, kí n bóun sọ síta. Ó ní fún di ọdún 6 gbáko jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ ní tóun lè sọ pé 6 tóun wà nú ẹ̀ ni ọkọ òun ló fi sì mọ́lé bí ìwèrè, bí ọlọ́dẹ orí. Bẹ́ẹ̀ ni tó sì ń fi ojú òun rí nǹkan kí nǹkan tó wù ú. Ó sọ gbé fún mi láti A to Z. Ó ní àǹtí Ṣeun, ó ní ẹ wo ìbàyí, ó ní tí ò bá rí ìjà ayé rí kò lè mọ̀ páyé ń bẹ. Ó lóun mọ̀ páyé ń bẹ, èèyàn sì wà pẹ̀lú. Ó ní fún di ọdún 6 òun ò sí kí o, ọkọ òun sì ń pè mí ní wèrè débi wípé tẹbí òun wọ́n gbọ́ ẹ̀ pé òun lọ́dẹ orí. Òun ò lọ́dẹ orí o, ọkọ òun ní máa ń po nǹkan sínú nǹkan tó bá fún òun jẹ látàrí wípé ọkọ òun ó fẹ́ máa ṣe ìṣekúṣe káàkiri. Ó lóun níbi tóun ti ń ta sìmẹ́ǹtì, òun sì ṣòwò dáadáa. Ó ní àǹtí Ṣeun, ó ní òun ò tí ì pé 30 years tóun ti kọ́lé. Ó lè má jẹ́ ilé àwòsí fìlà o, àmọ́ ò ní kọjá ń bẹ̀ kó má mọ̀ pé ilé ni wọ́n kọ́ síbí. Ó ní ẹ̀sìn yẹn lé ní. Ó ní òun ra mọ́tò, tóun wọ mọ́tò, tóun ní mọ́tò tóun gbé tóun fi ṣẹ̀ṣẹ̀ rìn. Jẹ́ pé òun àtọ ọkùnrin àmì ọkọ òun lè gbé òun lòún ní. Ó ní oníkòkò ni bàbá òun, ó sì fọwọ́ òun sí i. Ó ní àǹtí Ṣeun, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́. So a máa bẹ̀rẹ̀ story yìí ní ọ̀la láti máa gbọ́. Ilé ìta gbọ́ lọ́wọ́lọ́wọ́ ó máa tán ní èní ìbáyìí, ìyẹn father's daughter. Ẹ ṣé, mo nífẹ̀ẹ́ yín. Òótọ́ wọn ní kí n má fẹ́, wọ́n ní pé dìpọ́tì ni pé kí n má fẹ́. Èmi ni mo ṣàìgbọ́n ohun tí mo sọ pé dọ̀dọ̀lá ọrùn ṣùgbọ́n ni àparò mi kú sí, àfi kí n fẹ́ Olúṣọlá. Olú ni a máa ń pè é, Olú. Kò sẹ́ni tó máa rí Olú tí Olú ò ní wù ú. Ó máa ń jẹ́ kó yà wọ́n yẹn pé Amẹ́ríkà lòun ti dé, òun á ṣe olùdé díẹ̀ ni òun máa padà lọ. Tó bá lò bí oṣù 3 kan á kúrò ládùúgbò yẹn, ó máa lọ sí area ibòmíì ó dà wọ́n ọ̀rẹ́ ẹ̀. Lóòótọ́ ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn Olú travel out, ó lọ sí ìlú òyìnbó. Sáìdì ibi tó lọ, àwọn ọ̀rẹ́ ẹ̀ tó lọ bá, ó jẹ́ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹbí bíi egbòogi olóró. Nígbà tó débẹ̀ kò ríṣẹ́ kò níṣẹ́, so ó dúró síbẹ̀, ó ń bá wọn jọ ń gbé. Tó dẹ̀ wò pé iṣẹ́ báyìí lẹ́ ń ṣe, wọ́n ní kó tó kúrò Nàìjíríà lọ́gán kò kí ń fa nǹkan kan, ọmọkùnrin tó dáa ni. Ìgbà tó máa fi dọ̀hùn òun náà jọ yẹn gbékẹ́gbẹ́ bẹ́ẹ̀. Nǹkan tí ò ṣe lórílẹ̀‐èdè bàbá rẹ̀ ó lọ ń ṣe ń bẹ̀, débi pé àwọn egbògi olóró ti di bárakú fún Olú náà. Olú jẹ́ ọkùnrin kan tó jẹ́ wípé tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ á máa dá yín lọ́rùn ni. Ó ní ó di ọjọ́ kan ni àwọn ọlọ́pàá bá dé, wọ́n wá bọ́ sílé àwọn ibi tó ń gbé nǹkan lòun nílé. Òun náà fúnra lára òun ò níwèé ìgbélùú, físítì lòun lọ ṣe. Wọ́n ní pé tó máa ti débẹ̀ kán máa wọ̀rí, òun dẹ́ débẹ̀ lóòótọ́, gbogbo kan lọ déédéé pọ̀, òun ò tí ì ríṣẹ́. Nǹkan tí wọ́n ṣe òun mọ̀ pé nǹkan tó lágbára ni, nǹkan tó léwu ni, àmọ́ òun bá wọn ṣe torí pé òun ò tí ì rí iṣẹ́.
ó ní kódà òun rí owó, òun ti send owó sílé ọlá wípé òun rí owó, òun lè dẹ̀ pé wọn pé owó tóun fi wá òun yá lọ́tún lọ́sì ni o, pé àwọn tó dẹ̀ rí tán bó òun yá wọn máa dààmú wọn, so òun rówó send lọ sílé, òun bá wọn tà, gbà míì òun náà bá wọn dì í, òun náà bẹ̀rẹ̀ sí ń lò ó egbògi olóró yìí. Ọjọ́ tí wọ́n á bọ́ọ̀sì wọn yìí wọ́n kó wọn lọ sínú prison, wọ́n lò bí ọdún 3 ń bẹ̀, wọ́n wá dà wọ́n lẹ̀ pé kí wọ́n máa lọ padà, wọ́n wá deport wọn. Murtala Muhammed ló ti bára ẹ̀ lẹ́yìn ìgbà tó kúrò ní ibi tí wọ́n fi wọ́n sí, ibi tí tọ́pọ̀ ní prison orílẹ̀-èdè tó lọ. Murtala Muhammed ló ti bára ẹ̀ nígbà tó débẹ̀, ọmọ boy wọ́n bá change náà, ó sáré change owó díẹ̀ tó bá lọ́wọ́ ẹ̀, òun náà ó sáré ṣe kí ni, ó ra aṣọ sọ́rùn. Nígbà tó ra aṣọ sọ́rùn, gbà tó dé àwọn òbí rẹ̀ rí sí pé láti àná tó ti dé oní wọ́n ń gbẹ́rù bọ̀, wọn àti tó gbẹ́rù dé ni wọ́n náà máa gbé wá, àti pé òun kọ́ wà sáré ṣe project kan tó ń rí ní kinní kan, ó tún mú sí ìyá rẹ̀ lórí, ìyá rẹ̀ bá yáwó, owó tó yá tó fi lọ sọ́run yẹn ó ti rí, ó ń ṣe country míì pé kóun kúrò ní Nàìjíríà kò sí bóun fẹ́ ṣe, òun tóun ti travel kó sọ pé kí ló fẹ́ sọ pé ó ṣe òun tóun fi padà wálé. Ó máa ń kúrò ń bẹ̀, á lóun lọ sí South Africa lẹ́nìí, òun lọ sí kinní kan lọ́la, tí ó sì kúrò lórílẹ̀-èdè Nàìjíríà, kọ́yà tí ó kúrò nípìnlẹ̀ Èkó. Ìgbà tẹ́mi àti ẹ̀ pàdé gbọ́dọ̀ bá ẹ̀gbọ́n mi pọn mi, yes, bí mo ṣe dé pé mo níṣẹ́ lọ́wọ́ tó máa ń bẹ́ ẹ̀gbọ́n mi pọn mi, máa rú sórí ni, torí àwọn ọmọ wọn yẹn wọn kì í tètè pọn mi tán. Ẹ̀gbọ́n mi sì ń gbé Facebook and Facebook, ó máa pa mi wọ́n gbé ń bẹ̀, mo pàdé ẹ̀, mo wá ní kó gbérù mi, omi yẹn wá dà sí lára, ó bẹ̀rẹ̀ sí ń sọ àwọn òyìnbó kìíní, fuck, what's this, what's back, kí ló ṣẹlẹ̀ bros, ẹ take it easy, what is happening, it was just a mistake, mi ṣáà lè mọ̀ kí n domi sí lára, ẹ ṣáà help mi ni mo lè domi sí lára, ẹ má bínú ẹ̀tún torí Ọlọ́run. Àwọn sáàjọ sọ̀rọ̀, gbà tó ń padà dé wá ní ẹ má bínú ẹ̀kan yẹn kíní kan, ó ṣàgbà nọ́mbà mi, èmi náà mo ti like ẹ̀ torí pé ọmọkùnrin tó dùn wò ni, èmi náà sì lẹ́yìn tí mò ń fẹ́, àti ibẹ̀ ló máa wá sílé wa, tó bá wá a ní òun máa mú kíní wá, òun máa mú dọ́là òun ṣígbà kan. Nígbà tó yá ó lóun travel fún ìdí oṣù 3 á sọ̀rọ̀. Nígbà tó dé, níbo ló lọ, kọ́ńtù ló lọ tí wọn kì í lo fóònù, ó ní ó kí má bínú pé next time tóun bá ti lọ òun á fi nọ́mbà bẹ̀ pè mí wípé òun ti gbàgbé ni, ó gbàgbé ẹni tóun fẹ́, ó ní kí n má bínú. Ọ̀pọ̀ sígbà yẹn àǹtí ń bẹ̀rẹ̀ sí gbọ́ wuyewuye ládùúgbò yìí pé dìpọ́tì ni o, wọ́n dìpọ́tì ẹ̀ wá láti ìlú òyìnbó ni. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ kì í gbé, bẹ̀rẹ̀ sí tọrọ yẹn báyìí, ọ̀rọ̀ máa ń tàn káàkiri ni. Eléyìí mi bí léèrè pé ó gbọ́, àǹtí mi ló sọ fún mi pé dìpọ́tì ni bọ̀bọ́ yẹn o, má fẹ́ o, bó ṣe wọ̀n yẹn wọ́n ní drug ló gbé tó fi ṣe kíní kan, drug kẹ̀. Àṣìwọ̀n owó dẹ̀ tí Olú bá ti rí, ó máa fi ń fa oríṣiríṣi nǹkan olóró láti jẹ́ kó gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tó travel out, àtàwọn tó ojú ẹ̀ rí àti ìrònú tó bá rí pé òun tóun ti travel, òun tó wà padà dé sínú ìlú Nàìjíríà láìsí pé òun níṣẹ́ kan lọ́wọ́. Mo ṣáà pé mo bá sọ̀rọ̀, Olú wa ló ṣẹlẹ̀, nǹkan báyìí ni mo gbọ́, níbo ló ti gbọ́, why dey like this, kò rí bẹ́ẹ̀, kò ṣe kíní kan, ó rí bẹ́ẹ̀, èmi náà sì mọ̀ pé ó rí bẹ́ẹ̀. Mo nífẹ̀ẹ́, kì í ṣe pé bẹ́ẹ̀ mi ò nífẹ̀ẹ́. Olú ẹni tó bá máa sìn yẹn kí fara pamọ́ fún un, ó ní wọ́n deport ẹ̀ accepted, ìyẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ kan, níbo ló wá máa ń lọ bó ṣe máa ń lọ yẹn, bó ṣe lọ yẹn ó sọ nǹkan kan, wọ́n sọ pé o travel out, wọ́n máa dé, wọ́n máa fẹ́ràn owó tó yẹ kó tún maintain, wọ́n máa fún wọn káàkiri, wọ́n máa lọ send náírà sí dọ́là, just because ó fẹ́ jẹ́ kó yé wọn pé o travel out, it's not good now. Ọjọ́ tó sọ̀rọ̀ yìí fún mi, ó bú sẹ́kún, ó sunkún kíkorò, ó ní tóun tí ń rìn òun tí pàdé obìnrin tó ṣe báyìí rí, ó ní nítorí pé ó tún wá jọmọ kékeré, ó tún wá gbọ́n. Ọgbà tá à ń sọ yìí mi ti parí ND mi, mo ti ń ṣiṣẹ́ ní
iléeṣẹ́ kan, iléeṣẹ́ adájọ́ lọ́ọ̀yà kan, so mo ti ń ṣe ní iléeṣẹ́. So mo ní mo lówó lọ́wọ́ but ebi ò pa mí torí kò sí nǹkan tí mò ń fi owó tí mò ń gbà ṣe. Àǹtí mi ló ń bọ́ mi, mo kàn fowó tí mò ń gbà fi ra aṣọ sọ́rùn náà ni. Àǹtí Ṣeun ó ṣàṣàlàyé fún mi, mo ní òkè kí ló wá fẹ́ ṣe. Ó ní ọ̀rẹ́ òun yẹn bàbá Ìjẹ̀bú ló ń ṣe. Mo ní ìwọ ọkùnrin tó dà báyìí ó ṣe ọmọ ta bàbá Ìjẹ̀bú, ṣé kò sí iṣẹ́ mi tó lè ṣe ni. Ó ní ọ̀rẹ́ òun tó máa ń lọ́dọ̀ ẹ̀ pé mo ṣe ló wà o, bàbá Ìjẹ̀bú ló ń ṣe, ó dẹ̀ méèkì ẹ̀ ń bẹ̀. Òkè kí ló máa ṣe, ó ló máa kan kíọ̀sì pé bọ̀ kíọ̀sì wọn wọ́n á jẹ́ kó tóbi tó pé àwọn èèyàn á lè wọlé síbẹ̀, wọ́n á lè jókòó, wọ́n á ṣe ní classic way, kò sí wàhálà ń bẹ̀. Àti bàbá Ìjẹ̀bú àti iṣẹ́ ni mo fẹ́ gba terminal, mo fẹ́ ṣe kíní kan àjẹrìn sí. Àǹtí Ṣeun àrùn sí, mo fi kówó sílẹ̀ àṣẹ gbogbo ẹ̀, ó gba terminal, ó ṣe kíní bàbá Ìjẹ̀bú, ó ṣe tiẹ̀, ó kàn ní ìkan ọ̀tọ̀, ìṣe báwọn ikú ṣe máa ń kàn tí wọn ló ṣe kan bàbá Ìjẹ̀bú tí ẹ̀yìn. Àǹtí Ṣeun bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wa nìyẹn. Àǹtí mi sọ ó sọ fún mọ́mì mi pè mí wípé àǹtí mi sọ wípé èèyàn tó máa ń mu gbó ni mò ń tẹ̀lé. Bó jẹ́ kó yé mọ́ èmi pé kò rí bẹ́ẹ̀, wípé kò mu gbó, ó ní iṣu kékeré kan ni ó ṣe ń sọ bẹ́ẹ̀, kò mu gbó kò ṣe nǹkan kan. Àǹtí Ṣeun mò ń bọ̀.